ṣẹlẹ̀ ǹjẹ́ ti gbọ́ ṣán ti gbé dọ́dọ̀ yín ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ Ọ̀yọ́ state ti padà gba ọ̀nà mìíràn yọ o. Ohun tí à ń gbọ́ ń sìn from a reliable source ni wípé there is possibility wípé Governor Ṣèyí Mákindé executive governor Ọ̀yọ́ state wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n wá jí àwọn student gbé pẹ̀lú àwọn teacher àti principal lọ. Má lẹ̀ mí lóko, don't come for me, èmi kọ́ ni mo sọ. Màá gbé fídíò jáde tó máa rí, ṣé wọ́n ti pé dọ́dọ̀ yín ni. From a reliable source ni o. Wọ́n ní ó dàbẹ́ ni wípé allegedly Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state ó wà lára àwọn tó orchestrated bí wọ́n ṣe wá jí àwọn student àti teacher àti principal gbé ní Ọ̀yọ́ state. Ìyẹn ní nǹkan tá a gbọ́ nísìnyí, mọ̀ bóyá wọn ò tí ì gbé dọ́dọ̀ yín. Wọ́n ti wá gbé débẹ̀, wọn ò gbé débẹ̀. Jọ̀ọ́ wá fetí ara ẹ̀ gbọ́ fúnra lára ẹ̀. That this sometimes can be orchestrated. The governor of Oyo State had his nomination, the nomination of his candidate in the face of this abduction. He did not take any action. No steps were taken. It was after all those nominations that he went to the family to visit them. That he brought somebody out, started crying, the husband of one of the women. It is sad. I can sometimes believe that this was orchestrated in a way, I'm not saying totally, by the government of Oyo State to blackmail President Tinubu, in a way. Olúwa mi, ibo la tún padà já sí? Ọlọ́run má jà jájákújà. Ẹ gbà wá ará àdúgbò. Ẹ má tí jẹ́ ká gbọ́njú o, ẹ jẹ́ ká rárá fi balẹ̀ yín èèyàn mi. Ẹ má tí jẹ́ ká sọ pé irọ́ ni kò lè rí bẹ́ẹ̀ pé kíní kan mi ìdẹ́sọ́ at the same time pé ó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wẹnu lẹ̀ ká wẹnu ọkọ́. Ẹ má jà trust any politicians. Wọ́n kí ẹ̀ nípa ìyàwó wọn ríro, ọmọ wọn ríro. Wọ́n ti ta ọkàn wọn fún Sátánì. Kò sí nǹkan tó lè ṣe. Ìwọ tó bá dé rí gbogbo géèmù tó ń ṣẹlẹ̀ láàrin APC, láàrin bàbá Tinubu àti Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State, wàá mọ̀ wípé àárín wọn ò tó. Wàá rí wípé ìjà burúkú ṣẹlẹ̀ láàrin wọn. Kó tó wá sọ wípé totally pé irọ́ ni, mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sáwọn kankan ni. Rárá fi balẹ̀ kó lísì jẹ́ kí àlàyé mi kó wo etí ẹ̀. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni Ayọ̀ Fáyọ̀ṣe ex-governor Ekiti State ló ti bọ́ síta tó ti wá sọ̀rọ̀ nípa Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State. Ṣé irọ́ la bá nínú méjèèjì? Tó dẹ̀ jẹ́ pé of recent ni tí ò tí ì pẹ́ síra wọn. Ó ní mo ṣe ní pé kó jẹ́ ká rárá máa fi balẹ̀ ká má máa gbọ́njú. Máì tí sọ pé irọ́ ni kìnìkan, calm down. Ẹ̀ẹ̀mejì ni Ayọ̀ Fáyọ̀ṣe Òṣòkò ló ti sọ̀rọ̀ nípa Governor Ṣèyí Mákindé of recent tá dẹ̀ bá méjèèjì bẹ́ẹ̀ ni. Tó bá ní irọ́ ni, ta ló tú àṣírí wípé Governor Ṣèyí Mákindé of Ọ̀yọ́ State ipò gba 30 billion látọ̀dọ̀ federal lórí àwọn àdó olóró tó ṣẹlẹ̀ ní Ìbàdàn some years back, tí ọ̀pọ̀lọpọ̀ property lọ sí, tí ẹ̀mí lọ sí, àwọn tí ẹ̀mí wọn ò lọ sí, wọ́n sọ wọ́n di disable. Tí Governor Ṣèyí Mákindé tarí wọn tó lọ ń kí wọn ní hospital bed, ìgbà tí Ṣèyí Mákindé máa fi gba 30 billion naira lọ́wọ́ federal kó padà lọ bá àwọn victim wọn. Victim mélòó ni wọ́n fún ní nǹkan non compensate? 30 billion naira. Dèní eléni Governor Ṣèyí Mákindé ò lè àkáǹtì fowó yẹn. Ṣó ń dé ìyẹn ìkíní. Ìgbà tí Ayọ̀ Fáyọ̀ṣe kọ́kọ́ máa bọ́ síta tó sọ ó ní 50 billion ni. Wọ́n fà. Governor Ṣèyí Mákindé ní pé kó lọ, tó bá mọ̀ pé òótọ́ ni kó lọ mú receipt wá. Ó ní kó mú proof wá, sorry. Bóyá kó Ṣèyí Mákindé ò mọ̀ nǹkan tó wà ńlẹ̀. Òṣòkò Fáyọ̀ṣe ló bá mú receipt àfi gba ìyàwó ń ta. Láti ìgbà yẹn ni ẹnu Ṣèyí Mákindé ti wọ òhò lórí owó yẹn. Dèní kò rí nǹkan sọ ńbẹ̀. Ìyẹn ìkíní ṣe ń dé. Ìkejì òun ni ti Olúbàdàn Babaládọjà, the Olúbàdàn of our time. Àjẹgbó àjẹtọ́ yín o bàbá kábíyèsí o. Ṣó rántí wípé the same Ayọ̀ Fáyọ̀ṣe náà ló fòfin rẹ̀ síta tó ní Governor Ṣèyí Mákindé ń plánù lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ di throne Olúbàdàn. Irọ́ ni irí kan at the end of it òtítọ́ padà jáde pé lótìtọ́ àti lódodo ni wọ́n ń gbé ìgbésẹ̀ yẹn. Àṣé Governor Mákindé àti bàbá Olúbàdàn wọ́n jọ ń fà politically láàrin wọn.
ṣó ti ń dé at the end of it a padà gbọ́ wípé òótọ́ ni àbó padà rí online wípé yes wọ́n fẹ́ ṣe okay tí the same Ayọ̀ Fáyọ̀ṣe bá tún wá bọ́ síta lẹ́lẹ́kẹta nísìn wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state fi ara balẹ̀ kó gbọ́ àlàyé mi I am not in any one of their side ẹ̀yin èèyàn mi mẹ̀kúnnù wa àwa aráàlú tọ̀dọ̀ yín ni mo ṣe ilẹ̀ bàbá mi mo ṣe àwa ara wa lájọ ó ti dínkù àjọkú báyìí sìn tó o bá wá sọ wípé gbogbo ìyẹn kò wá yí ẹ wípé irọ́ ni okay ìgbà tí wọ́n gbé àwọn pípù yìí tí àwọn terrorist yẹn tí wọ́n fi mẹ́sẹ̀jì ránṣẹ́ kí ni wọ́n fi ránṣẹ́ kí ni wọ́n sọnù mẹ́sẹ̀jì wọ́n ní gọ́fúnà làwọn fẹ́ bá sọ̀rọ̀ ṣé rá ni ṣé o tún ti gbàgbé ni èmi from my own mi mọ̀ tàwọn blogger mi àbí media mi èmi personally mo pé gbogbo ẹ̀yin èèyàn mo ṣe fídíò láìmọye ìgbà mo ní kíní yẹn ó fẹ́ máa get as a BO lójú tèmi tó bá jẹ́ ní the whole of southern part of Nigeria títí wa ìta belong sí ni èmi ò tí ì rí ìgbà kankan tí wọ́n ná jíyàn gbé owó náà máa béèrè wọ́n dìmáàdì fún rice àti rẹ́lẹ̀ tán dìmáàdì fún virgin mi ì tí ì rí èyí tí wọ́n sọ wípé wọ́n àfi kọ́kọ́ bá gọ́fúnà yẹn sọ̀rọ̀ mo ní kẹ́jẹ́ ká mo ní kíní yẹn kẹnu mo ní kíní yẹn ò normal mo ní there is more to it àbí mi ò sọ ẹ̀yin tẹ́ bá rí fídíò tẹ́ ẹ̀ tí ìgbàgbé torí kò tí ì lè tó a week àbí kò tí ì lè ju a week lọ okay tí Ayọ̀ Fáyọ̀ṣe lẹ́yìn méjèèjì tó ti sọ sẹ́yìn tó dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá tún bọ́ síta nísìta wá sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ajínigbé tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state wípé gọ́vnà Ṣèyí Mákindé mọ̀ sí kí ló dé tí àwọn tẹ́rọ́rìsì kọ́kọ́ dìmáàdì fún wọn náà kí ló dé tó ṣe jẹ́ gọ́vnà ni wọ́n kọ́kọ́ dìmáàdì fún kó tó ṣe wá sọ síta wípé 1 billion does that mean wípé after táwọn àti gọ́vnà ti sọ̀rọ̀ tán ṣé gọ́vnà ló sọ fún wọn pé kó dìmáàdì fowó yẹn ni what is happening secret wà ní ọ̀rọ̀ yìí ẹ rántí o ní ìgbà tọ́rọ̀ ìjáde mo pèpè mi nínú fídíò mi mo sọ o mo ní iṣẹ́ tí wọ́n ṣe yìí mo ní kidnapping ti neat jù ó ti clean jù ó lọ́wọ́ lẹ́nu gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ó ní àròjinlẹ̀ tí ò kì í ṣe ọmọ àlè àárín wa gbogbo wa lájọ believe wípé ọ̀rọ̀ yìí ti neat jù ó ti clean jù operation yẹn ti neat jù ó ní ọwọ́ inú lé nínú yet látọ̀dọ̀ tèmi mi ò tí sọ wípé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tó wà online tó ń jà rìnrìn sí nìyẹn ṣùgbọ́n tẹ́gun àtiró bá wá wọlé téèyàn àtiró wá padà jáde ta ni ò wá mọ̀ ìpé gun àtiró tó wọlé ó lè yan àtiró tó jáde jẹ́ kó máa ró níkún àwa méjèèjì ṣó dẹ̀ mọ̀ ìpé politician wọn lọ́rùn bó ṣe wà yẹn ẹ̀mí aráàlú ò jọ wọn lójú ọmọ wọn ìyàwó wọn kò sí kan tó kàn wọ́n ipò yẹn ti rúbọ wọn lójú wọ́n ti béṣù mulẹ̀ wọ́n béṣù sùn wọ́n béṣù jẹrin kì í ṣe èṣù pé kí ní àṣetánì ni mò ń sọ o so má sọ wípé gọ́fìnà yan kan ò lè ṣe kankan kò sí nǹkan tó kàn wọ́n tó bá wá jókòó politically tó rí bó ṣe ń ṣẹlẹ̀ láàárín bàbá Tinubu àti Ṣèyí Mákindé wàá mọ̀ wípé ó possible the same Ṣèyí Mákindé ṣe ti gbàgbé wípé ńgbà tí wọ́n fẹ́ wá láti north nígbà Buhari tó fẹ́ wá bọ́ sílé Ìgbòho Ṣèyí Mákindé was aware yes ó wà aware nípa ẹ̀ he did nothing because ó fẹ́ kọ́pà Ìgbòho náà so ìwọ̀nba ni kò defend Ṣèyí Mákindé mọ́ you see that guy tájọ́ ń wò yẹn nǹkan burúkú tẹ́ bá ń gbọ́ nǹkan burúkú ẹ ṣáà jẹ́ ká dé mọ́bẹ̀ ìyẹn ní tibẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ Lagos State Governor Jídé Sanwó-Olú gbogbo ẹ̀yin ọmọ Lagosians gbogbo yín pátápátá wọn ló ti dọ́dọ̀ yín náà ẹ wo iye ọdún tá ti pariwo tí gbogbo yín ò gbọ́ tẹ́ gbà terrorist ti gba Lagos State kan ìwọ tó bá ń gbé Lagos State ṣọ́ra ẹ o wá wo fídíò fúnra. Keep quiet until they beat you. wọ́n ti mú gbogbo wọn inú mọ́tò náà wà yìí o odidi kóró pé wọ́n tún gbéra wọn ní o Jagaba security kò máa patrol báyìí o security kò máa patrol everywhere báyìí o wọ́n ti wo Èkó wọ́n ti wo Èkó wọ́n ti wo Èkó ọmọ. Jájọ pọ́n e yéésù bọ́ọ̀nù bò pọ́n e jọ.
àwọn bandit lélẹ̀ àwọn bandit àwọn lélẹ̀ àwọn lélẹ̀ bandit ni wọ́n bandit ẹ̀wọ̀n ọmọ kékeré ẹ̀wẹ̀kẹ́ ẹ̀wẹ̀lẹ̀ náà ẹ̀wọ̀ Èkó lọ́wọ́ àwọn Lagos State ìbẹ̀jìlẹ́kẹ́ lẹ́kọ̀ọ́ bí ó ti yé wọ́n ti wọ́ lẹ́kọ̀ọ́ kẹ́mọ́kẹ́ arrange our money for them. ẹ máa ń rìn ẹ ti pa bàbá tán bàbá láìláìláìlá o ẹni ṣé irú rẹ wà yìí. àwọn bandits ni wọ́n bandits àwọn bandits èlé wọ́n ti wọlé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́ Èkó lọ́wọ́ o Èkó ó ti yẹn ẹ̀sùn ẹ̀ lánúlẹ̀ ó wà tó bá tó pa ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ tó bá tó sáré tó wà ní báyìí ẹ̀ ń wá ẹ̀mí ṣá ẹ máa wọ ẹ máa wo ẹ wò àwọn bandits ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́ ayò ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́ ayò ẹlẹ́kọ̀ọ́ bíṣ lọ́wọ́ ayò ẹlẹ́kọ̀ọ́ bíṣ lọ́wọ́ ayò ẹlẹ́kọ̀ọ́ bíṣ lọ́wọ́ ayò ẹlẹ́kọ̀ọ́ bíṣ lọ́wọ́ ayò wọ́n ti wọ Lagos State wọ́n ti wọ Lagos State. kó wọn lọ wọ́n yìnbọn sókè níta tí wọ́n ṣe báyìí tán àwa náà wá kígbe kótó lọ́bẹ̀ ẹgbàá ni a lọ sí ètò ọlọ́pàá lójú ẹsẹ̀ àwọn ọlọ́pàá náà dé a ní láti sọ fún ẹ pé tá a rí nì. nígbà tí wọ́n wá wọ́n gbé ráìsì wá àtowó àwọn òbí ní àwọn ọ̀gbà níjọ́ náà àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin táwọn náà tó jẹ́ olórí fún gbogbo tí wọ́n wà lọ́dọ̀ Ṣèyí Mákindé ni wọ́n wá pé táwọn náà jẹ́ obìnrin tí láti máa mú ọkàn gbogbo àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe àwọn náà wá wọ́n gbé ráìsì wá àtowó wọ́n sì láwọn ọ̀gbà wọ́n mọ̀ mọ́ àwọn ni wọ́n bá wọn mú wọ́n bá wọn ṣàtìkó kíjọba ó fún àwọn láwọn ọmọ nǹkan tí wọ́n bá fà wọn yóò dùn mọ́ àwọn. ọ̀rọ̀ ti ń dojú ẹ̀ báyìí ẹ ti ń mọ lọ́rùn ẹ ti ń wo ikú ti ń wò yín ẹ̀yin náà ti ń rí ẹ ti ń dìde ẹ wo iye ọdún tó tẹ̀kì yín ẹ̀yin ọmọ Kóòtù Àjíire tá a ti pariwo ìbàjẹ́ wípé bí gbogbo yín ṣe wá múra sìn láti ìgbà tá a ti pariwo lẹ́tí jẹ́ ká múra bẹ́ẹ̀ ṣe múra yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí àfọ̀ ìbá má ṣẹlẹ̀ sí wa but still náà kò tún tí ìbàjẹ́ if only we continue like this láti máa monitor everything around wa ẹgbẹ́lé wa neighbor wa ṣe wá rí ẹ̀yin ọmọ àlè ìran Yorùbá kan tí ẹ̀ ń dìfẹ́ǹdì Fúlàní wọ́n ti pẹ́ láàrin yín wọ́n ti mọ̀ láàrin yín ẹjọ́ ń sùn wọ́n bá yín sùn ẹ ti fẹ́ wọn lọ́kọ ẹ ti fẹ́ wọn láya wọn ò lè ṣe kankan ẹ ti kú tán wọn ò tí ì sin yín ni tó bá ti jí sẹ́ẹ̀tì yín yìí gbé ẹ má expect ransom látọ̀dọ̀ anybody ẹ dúró ṣe rí neighbor yín yẹn òun ló máa gbé yín gẹgẹgẹ tá gbé yín lọ́mọ tá gbé yín lọ́kọ you don't know these people are you not telling us wípé àwọn fún ẹ máa ń rò wípé gbogbo ẹ̀yà ló dàbí àwa Yorùbá tá a máa ń takora wa tá a máa support àlejò against ara wa kí ló máa ń ṣe èèyàn ọmọ Kóòtù Àjíire náà ṣé èrò wípé gbogbo tribe ló máa gbogbo ethnic ló máa ṣe báwa ṣe ń ṣe ni ẹ̀yà ọmọ Kóòtù Àjíire ni mo mọ̀ tó jẹ́ pé tí kò bá ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá àtàlejò ọmọ Yorùbá bá débẹ̀ á against ọmọ Yorùbá ẹgbẹ́ á support àlejò yẹn ìbájá àlejò ló ṣe mistake okay ẹ ti wá believe wípé the same thing àlejò náà máa wá ṣe fún yín ẹ̀yin lẹ́gọ̀ ọ̀tẹ̀ ló bá yín débẹ̀ kò sọ́jọ́ tí Fúlàní bọ̀ wá lóyà sí yín ju aráàlú wọn àbí the same ethnic wọn àbí the same tribe wọn ṣé o fẹ́ kú àbò fẹ́ survive tó bá jẹ́ wípé o fẹ́ lo ilé ayé o sì fẹ́ gùn lẹ́mìí má bá wọn dá àṣà wípé Fúlàní o ti pẹ́ o wọ́n jọ ń sùn o ẹ jọ ń jí o ẹ mọ̀ wọ́n o ẹ ń sunlé wọn o ẹ ń jẹ ń lé wọn o wọ́n wá sunlé yín o tó bá mọ̀ wípé o fẹ́ live life tó fẹ́ live ro tìyàwó kó ro tàwọn ọmọ wàá mọ̀ wípé o ò ní báwọn dìfẹ́ẹ̀dì wípé Fúlàní kan ti wà lọ́dọ̀ yín láti ọdún tó ti pẹ́ ṣe bẹ́ẹ̀ rí Ìbẹ̀jò Lẹ́kì ní fídíò tẹ̀rí yẹn Ìbẹ̀jù Lẹ́kì ní Lagos State ní island ibẹ̀ òun lẹ̀ ń rí yẹn ní inú Lagos State terrorist ti wà ní every nooks and cranny Lagos State má dúró kí government make announcement wípé kó protect ara ẹ kó ṣọ́ra ẹ àwa sọ fún ẹ tó o bá wà láyé tó wà láàyè ló lè rí Tinubu bá jà èèyàn tó jí gbé kò mọ̀ ó ń bẹ Tinubu lọ́wọ́ ni mo sọ fún yín sometimes ago wípé mi Ọlọ́run sọ fún mi wípé àwọn ọmọ Yorùbá a ti wà nínú ogun ló yí wa ká wọ́n ní pé ká fìmọ̀ ṣe kan ipe ká jà fúnra wa ká look for solution eléyìí tá fi ń pè Tinubu
ẹ ti ẹ̀ wá dúró náà kí ló dé tó ṣe wá jẹ́ pé èmi ò sọ wípé kẹ́ má gbé bàbá Tinubu ṣépè o don't come for me o ṣùgbọ́n kí ló dé tó ṣe jẹ́ pé Tinubu nìkan lẹ́ ń gbé ṣépè tẹ́ ẹ̀ bú kí what happened to your own governor as your governor not disappointed you failed you or any other thing governor ẹ̀ náà ti fail ẹ senator ẹ ti fail ẹ minister ẹ ti fail ẹ local government chairman chairperson ti fail ẹ councillor ẹ ti fail every one of them nọ́nà wọ́n bẹ gbogbo wọn náà ti fail wa kò wá ṣàwọn nìkan religiously bẹ́ẹ̀ ni gbogbo àwọn olórí ìjọ wa dadi jíò wa mọ́mí jíò wa ṣéìkì wa ṣífì máàmù ilé kéwù wa àti gbogbo wọn ti fẹ́ẹ̀lì wa wọ́n ti gbà bọ̀dẹ̀ gbogbo wọn ni bàbá ṣe ń kó fún bàbá Tinubu kò dá o bàbá ṣe ń kó fún Tinubu ẹjẹ́ àkọ́ fún gbogbo gọ́fúnà ẹjẹ́ àkọ́ fún gbogbo gọ́fúnà gbogbo wọn náà jẹ́ lọ́wọ́ ń bẹ o gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ o bí Nàìjíríà ṣe dà yìí mo ní gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ ṣé gọ́fúnà tó ń gba òbítíbitì billions of naira every month àbí tí ó ní òun gba owó security vote láti protect ẹ̀mí ẹ̀ àti dúkìá ẹ̀ ibo ló kówó yẹn sí èló ni wọ́n fẹ́ fi ra drone ẹ wo iye ọdún tá ti pariwo kí àwọn governors wa kí wọ́n ra drone èló náà ta drone powerful drone èló ni ẹ lè ra drone 1 billion bẹ́ẹ̀ bá jẹ́ 1 billion ẹ bèrè lọ́wọ́ wọn wọ́n gba owó security vote kí wọ́n fowó security vote kó fi ra drone kó dé ìgbà fún àwọn private security kí àwọn brothers wa kàn wọnú igbó lọ ẹ̀kọ́ wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn di politics wọ́n ti sọ di politics Governor Ṣèyí Mákindé àti bàbá Tinubu APC wọ́n wá fi wá ta game lókù tán fi wá ta sìn ebe ẹgbẹ́nu fídíò yẹn sìn bàbá Tinubu wọ́n ní àwọn tó kó lọ fámìlì wọn ìgbà tí bàbá Gbàjà máa débẹ̀ ráìsì àtọwọ́ lẹ tún gbé lọ ẹ̀wá bàbá Tinubu family ẹ̀wá ọ̀rọ̀ yìí ti fẹ́ máa mú nǹkan míì dání ẹjọ́ ṣé inú ráìsì náà bá yín ṣe sí ni ṣé inú ráìsì náà ṣe sí ni torí kí ló dé bẹ́ẹ̀ ni wípé kò tẹ̀ sóúnjẹ míì nínú ayé àfi ráìsì ṣe fẹ́ fi ráìsì yìí yàn fún ni any small thing rice eléyìí rice tọ̀hún rice wọ́n dẹ̀ ń sọ fún yín online ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́ ẹ tún ṣe ń jẹ ẹsẹ̀ wà ẹ ṣe ń jẹ ẹsẹ̀ wà náà kí ló dé after all bàbá sọ wípé you take them to Sambisa they will eat paki they will eat gàrí ẹ kò wá yọ gàrí mọ́ sìn kò yọ paki kò yọ cassava kò yọ bẹ́ẹ̀ kò yọ maize àgbàdo ráìsì ni ẹ fẹ́ fi ráìsì pa wá ni well àwọn oníkan àwọn tẹ́ lọ gbé fún wọn láwọn reject ráìsì yín àtowó yín ẹ̀mí àwọn èèyàn wọn ló jẹ́ iyebíye ṣe rí bẹ́ẹ̀ ẹ̀sìn ti ń dé o ẹ̀sìn ti ń dé ará àdúgbò ṣe wá rí ó tiẹ̀ ti wá dáa ṣe mọ̀ pé a ti ń fún àwọn politician báyìí ẹ má gbàgbé àwọn ọba gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá àti àwọn ìyàwó wọn olórí pátápátá àti gbogbo àwọn ìjòyè àwọn baálẹ̀ a máa kó gbogbo wọn ìsọ̀rí mẹ́ta ní ìyà tó fi ń jẹ wá nínú Nàìjíríà tó ń jẹ wá especially nílẹ̀ Yorùbá àwọn ọba wa àwọn religious leaders àti politician àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn aráàlú ní láti fèsì sìn ẹ má jẹ́ ká máa pariwo bàbá Tinubu nìkan dàbẹ́ nípa àwọn nǹkan tá à ń ṣe àwọn èèyàn ò ní gbọ́ wa ẹ jẹ́ ká ṣe ká gbọ́mọ́ Tinubu wa náà bàbá ṣe pariwo bàbá Tinubu ẹ jẹ́ pariwo gọ́fúnà mínísítà sínétọ̀ ká máa dárúkọ gbogbo àwọn kábíyèsí pátápátá káwa máa dárúkọ gbogbo sheik dadi jíò gbogbo wọn pátápátá àwọn ìsọ̀rí mẹ́ta yẹn àwọn ni wọ́n la fẹ́ ṣẹ́ṣọ́ ìyà fún mo sọ fún wọn mo ní one day go be one day monkey go market no go return ó ti ń súnmọ́ báyìí ìdájọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìsọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọwọ́ àwọn aráàlú ló wà àti warm up báyìí a fẹ́ lé yín pa mo ní we are coming for you kàkà kíkì ní kẹ́ fi gbogbo wa kẹ́ pa wá tán fún àwọn terrorists ẹ̀yin gò ní farare lọ ibi tọ́rọ̀ yẹn dúró sí nísìnyí yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jáde NUT ẹ̀yin Nigeria Union of Teachers God bless you all lógún God bless you àti ìrí àwọn tèkìtì àti ìrí lóńdó mi tí ìrí tẹ́ bá rí fídíò ẹ̀ share fún mi God bless you in Lagos State títí di Enugu God bless you all Ọ̀yọ́ State God bless you Ọ̀ṣun God bless you, every one of you. Gbogbo yín tẹ́ jáde. God bless every one of us. We are doing the right thing now. Ẹ̀yin ìyálọ́jà àti ẹ̀yin bá yín. Ẹ̀yin ìyá òfò àwọn ìyálọ́jà ìyálóde ìyálófò tí yín ti bá yín ìyá alákẹ̀tẹ̀. Ṣé rí gbogbo yín ó máa tó stage a máa bẹ̀rẹ̀ sí ní nà yín lẹ́gba ní títì. Ẹ̀yin oní movie mi tí ìráyè yín o torí níbi tá a máa bàdé gbogbo yín pátápátá a máa àbádọ́ movie yín cinema anywhere a shut ẹ̀ down fún gbogbo yín ṣẹlẹ̀ ìyá wèrè ni ẹ̀mí wà là ń sọ̀nà àgbà tẹ́bí bá wà láyé kọ́nà lẹ́mẹ̀kọ́ owó ni ṣọ́ṣẹ́ pè fún gbogbo yín ni ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ mo sọ fún yín mo lá máa dé bí ẹni rán ni ẹ wá wo bẹbẹ tó ti ń ṣẹlẹ̀.
aláwọ̀ mẹ́rin ìran lárúbáwá aláwọ̀ mọ̀ràn Yorùbá ìran lárúbáwá aláwọ̀ mọ̀ràn Yorùbá. Say no to Islam! Say no to ẹ̀sìn apààyàn! Ṣé ó ti tán? Asọ́sọ́sọ́, awíwíwí, ẹ̀gbọ́. Kàkà tẹ́ fi máa gbọ́ àlàyé ọ̀rọ̀ ẹnu wa, ìṣẹ̀lẹ̀ múra fùrù kankan torí sọ́tà wà lẹ́yìn yín, àbí? Nítorí àwọn Saudi Arabia wà lẹ́yìn yín, ẹ̀yin fanatic, ẹ̀yin mọ̀nàfíkì, ṣéíkì, ṣífì máa mú ọ̀ràn fanatic, àwọn ìran Fúlàní tó ti darapọ̀ mọ́ ọmọ Yorùbá, táwọn tó rán sọ Yorùbá, wọ́n wá lọ wórúkọ Yorùbá kan jẹ́, wọ́n wá pera wọn lọ́mọ Yorùbá, àṣírí yín ti tú, ọ̀rọ̀ ẹnu yín la fi dá yín mọ̀ pé ẹ kì í ṣọmọ wa, ẹ kì í ṣara wa. Ṣé ti rí? Ó ti bẹ̀rẹ̀ nìyẹn, owó ẹ máa go round gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn, níbi tó máa le dé. Kì í ṣe ẹ̀yin ṣífìmáàmù ṣéíkì àbí àfáà nìkan o, ẹ̀yin dádì jí o mọ́mí jí o prophet and prophetess, ìyà yẹn máa dọ́dọ̀ yín. Gbogbo ẹ̀yin bàbá olórí burúkú alágbádá òfò ẹlẹ́jọ́ òfò tẹ́ ẹ pera yín ní oníṣẹ̀ṣe tí wọ́n ní nǹkan ṣẹlẹ̀ tẹ́ ẹ rí nǹkan ṣe tẹ́ ẹ bọ́ sí online tẹ́ ẹ wá ń rojọ́ orí burúkú ẹ lágbára ní gbogbo ẹ̀, gbogbo yín pátápátá là ń bọ̀ wá, gbogbo yín lẹ máa gbọ́, ẹ máa jẹ ìyà lọ́wọ́ gbogbo wa. Ṣé wá rí ẹ̀yin mùsùlùmí yẹn tẹ́ ẹ wá dúró tó tẹ́lẹ̀ fẹ́ gbàbọ̀dé Sultan kí Sultan wá sọ ilẹ̀ Yorùbá di bó ṣe sọ northern part of Nigeria di, ẹ̀yin la máa fi pàrókò. Ẹ mọdún tí mo ti sọ fún yín, ẹ̀yin la máa fi pàrókò ránṣẹ́ sí wọn. Ẹ ti hàn bó kàkà kí lè kú ilẹ̀ ayàmàṣá ni, kàkà kí ẹ̀yin Fúlàní ọmọ àlè tẹ́sọ́ra yín di ọmọ Yorùbá láàrin wa, tẹ́lẹ̀yìn sheik bíi Gumi, ẹ̀yin Gumi Ìwó, ẹ ti mọ̀ wọ́n, Gumi Ìwó, Gumi Dáúdà, Gumi Imran, Gumi Oríyọmí, Gumi Shitu, Gumi Olúwo, Gumi ajígínárìn òhò wọjà. Ẹ máa bá mi fi Gumi sí orúkọ wọn àtàwọn àfọ olórí burúkú. Gumi Tọ́líà ìmáàmù Tọ́líà Gumi ní Ògbómọ̀ṣọ́, Gumi Lábíbù Lágbàjì, gbogbo yín ni Gumi. Ṣebí pípa ni príṣì yín látijọ́ ẹ̀, kò sí nǹkan tá a gbọ́ lẹ́nu yín bí pàtì yín ṣe máa pariwo jihad bẹ́ẹ̀ lẹ́yìn kan máa sọ wípé pípa wọ́n dẹ̀ ti wá pa wá lóòótọ́, ẹ ní farare lọ, ikú pa yín báyìí. Àrá pa gbogbo yín, àrá ti pa gbogbo yín, àrá pa yín nílẹ̀ Yorùbá, onílẹ̀ á dìde á mú yín, bẹ́ẹ̀ ni ẹ tójú oorun dójú ikú gbogbo yín tẹ́ ẹ gbàbọ̀dẹ̀ ẹ̀sìn sí ilẹ̀ Yorùbá, ẹ tójú oorun dójú ikú. A ti sọ fún yín tipẹ́tipẹ́, àníkẹ́ má dẹ̀ gẹ̀ẹ́sì sílẹ̀, ẹ ní ìgẹ̀ẹ́sì yẹn gọ́gọ́gọ́ lẹ fẹ́ dá sílẹ̀, kò sí wàhálà, ẹ jẹ́ kí Kristẹni kó lọ máa gbáradì, bóyá àgbélébù ló máa gbé tí Mùsùlùmí bá ti nà ẹ́ ní tírà, kò sí wàhálà àti Bíbélì, ẹ jẹ́ kó níṣẹ̀ṣẹ̀ lọ máa múra títí ẹ̀, bóyá olóńdè ló máa pàdé tírà ni, èyíkéyìí tó bá bára wọn ó ti wá dojú ẹ̀, ṣe bí nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Àwíwíwí láti 2018 ni mo ti pariwo, ẹ má jẹ́ ká fàyè gbẹ̀jẹ̀ ẹ̀sìn, ẹ ní nǹkan tẹ́ fẹ́ nìyẹn, ó ti wá dojú ẹ̀ báyìí, kí gbogbo ẹ̀ ká kúkú yí pé kí gbogbo ẹ̀ blú dànù. Ṣebí nǹkan tẹ́ fẹ́ nìyẹn, kò sí wàhálà. Ṣùgbọ́n bàbá Tinubu ẹ má try o, ẹ̀yin gọ́fúnà wèrè kankan nílẹ̀ Yorùbá, tá a bá try tẹ́ gbọ́ wípé ìgbúdọ̀ rí anybody kó protest online, ìyá yín ẹ tó wá pile up ìyá yín, ìyá wa bẹ̀rẹ̀ lórí ìyá torí ara ń kan wá nílẹ̀ Yorùbá. Ìrora burúkú bó ṣe gé orí Mr. Oyedokun lọ is a bad omen, ìkan burúkú ni. Ní ilẹ̀ Yorùbá wọ́n gé orí wọ́n dẹ̀ fi hàn wá nùnà, ẹ wá ní ká má bara jẹ́, àní gbọ́ àní gbà. Gọ́vnà Ṣèyí Mákindé àti the rest of governors ní the whole south west kẹ́ẹ̀dí àgbàdúrà gbogbo nǹkan tẹ́ bá máa ṣe, òun ni the rest àwọn tó kù lọ́dọ̀ àwọn terrorists kí wọ́n pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ àtàwọn ọmọ yẹn àti gbogbo wọn kí wọ́n pẹ́ tó bá ti release wọn. Àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ti rí ògo àwa, ìdájọ́ yín ti dé báyìí. Yes, bó lè dógún kó dógún, bó lè dìjà kó dìjà. Greatest Yorùbá race, great ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa warm up, ó ti ń bẹ̀rẹ̀ nìyẹn.